bàbá lọ àdé tìrẹ̀kẹ́ bàbá lọ àdé kódekóde kódekóde là ń takò tó bàbá lọ àdé ojú yín kò ní fọ́ òye ojú yín kò ní fọ́ o ẹ̀yin tẹ̀ ń fẹ́ wá tẹ̀ ń fẹ́ tètò wá ètò wa Ṣòwédì tán o ẹ̀yin tẹ̀ ń fẹ́ wá tẹ̀ ń wo ètò yìí o ojú yín kò ní fọ́ o a tún ti lọ a ti padà dé o ara yín ò le àìsàn ò ní ṣe yín ní fàìsàn ló gbà ara yín ò máa le koko ń gbogbo ìgbà ni iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ wa ni o AA Ajibola Global Ventures Limited àwa náà tún ni wọ́n mọ̀ tún lọ ibì kan ni o ẹnìkan ní kí n mọ̀ ń wá kiri ọgbọ́n mọ̀ ń wá kiri mo torí ọgbọ́n mo tẹ̀rí baba fún baba tó bí n lọ́mọ mo bá gbàrìn títí mi dọ́mọ àwọn àgbàlagbà lọ́gbọ́n fífi lé mi ṣe bùgbé bó ti rí nù tọ́ mo tún jáde bí mi ṣe jáde ni o mo wá bá wọn láwùjọ ẹ̀rí bí n bá ti débẹ̀ n ó mú tákàndá mi àti gègé n ó rà fi kábíyá n ó rà fi pamọ́ bí n bá ti gbọ́rọ̀ tó nípọn díẹ̀ n ó rà kọ́ọ́lẹ̀ ń bá wá délé n ó fi pamọ́ bá ti ń dijọ́ kejì ni wọ́n gba lé bàbá mi lọ bàbá òye làgbà á wò bàbá mo mọ̀ tún dé bàbá ní kí ló dé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ́njọ́ náà mo bára mu bàbá òun ní akínábọ̀gbẹ́ òní sọmọ àparò ó dẹyọ akínábọ̀gbẹ́ tọmọ àparò ti á jẹ́ ṣé bí àparò lè fò tán bá ti kínábọ̀gbẹ́ kí ló dé tí ó fò lọ bàbá lọ ọ̀kàrè ẹ má béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di rẹ̀ gbọ́ bàbá ní ó yá fàpèrè tẹ̀dí mo bá jókòó bàbá ní bẹ́ẹ̀ ni wọ́n ní níjọ́ òun àná àtàparò àti kẹ́ńkẹ́ roro àtàdìyẹ àti pẹ́pẹ́yẹ tí wọ́n tún ń pè lọ́pẹ̀bẹ́ gbogbo wọn ojú kan ni wọ́n jọ ń gbé lábúlé oko tí wọ́n jọ máa ń jẹ mo ní wo ni jẹ́ kẹ́ńkẹ́ roro ó ní kẹ́ńkẹ́ roro òun tún kéré díẹ̀ sí àparò ẹsẹ̀ rẹ̀ máa pọ́n lómúlómú báyìí náà pé kẹ́ńkẹ́ roro olóhùn náà farajọ àparò ṣùgbọ́n kò ní ńlá bí àparò ṣùgbọ́n ó wá dìgbà kan àparò wá ṣàṣírègè ó ní ẹyin tó mọ iye o pẹ́pẹ́sẹ́ o ọ̀pọ̀ ju tadìyẹ lọ adìyẹ ò mọ iye òun ò sì fẹ́ máa bá adìyẹ gbénú abúlé mọ́ torí náà nǹkan òun fẹ́ lọ́ọ́ máa gbénú igbó wọ́n sì kìlọ̀ fáparò pé ìwọ àparò dúró ń bi tádìyẹ wà kẹjọ máa jẹun ó ní rárá o ó lóun fẹ́ dára àwọn yàtọ̀ ni nígbà tí ẹnìkan ṣoṣo tó bá pàdé èèyàn ogún tó bá ní ẹ̀ bá ń pàdé àwọn òmùgọ̀ mọ́kàndínlógún ẹ̀ mọ̀ kó nǹkan ni bàbá àyáláyà òmùgọ̀ àparò wa máa dún kan tó bá ti wà nùgbó yóò máa ṣe kọ́ká 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 ó ti ṣe fẹ́ ká ńgbà tí ò gbọ́ kìlọ̀ ṣùgbọ́n ẹ̀yìn ò ṣe padà sí mọ́ láti lè pé ọ̀dà àwọn ògbénú gbọ́mọ́ torí tó bá ti sọ lákọ̀ọ́kọ́ náà ni ẹ̀rí báyìí ni Yorùbá tún máa ń sọ pé àparò tó gorí ebè ó dúró tó ń ti fúra ṣé ẹ mọ̀ pé adìẹ tó wà lábúlé òun ò rà àgbàdo jẹ òun ó dàgbàdo lè fún yọ jẹ ìwọ̀nba tó bá wù ni oní tiẹ̀ tí ọ̀bá lọ jalè nínú igbó kọ́ lọ fẹnu sọ àgbàdo alágbàdo wọn ò sì gbọdọ̀ ká mọ́ bẹ́ẹ̀ tí wọ́n bẹ ká mọ́ bẹ́ẹ̀ wọ́n ò lù pa bẹ́ẹ̀ ni ńlá parò fi yàtọ̀ sádìẹ adìẹ lè yìnrìn kó rin afáńdá láàrin wa bá ti wà kó máa yan torí pé ó forí mẹ́yìn ọgbọ́ kìlọ̀ ṣùgbọ́n báparò báyìí dáàrin ìlú ìṣìnlá àmọ́ wa kóńdó tá a lẹ̀ mọ́ àbí kẹ́ńkẹ́ roro tó jọmọ àyá rẹ̀ tí wọ́n jọ lọ́njọ́ náà tí wọ́n ò gbọ́ kìlọ̀ wọ́n lọ́ọ́ gbé náà gbó àwa dọdún ọdún kan nù bàbá ní àparò ó ti wá rí i pé àwọn ọdẹ wọn ń pa àwọn nípakúpa nínú igbó wọn ò pé kí làwọn lè ṣe ọ̀dà òun ò mọ̀ yí ẹyin tó ń lábẹ́ ìgbìnrin títí ó wá dọdún ọ̀hún ó ti yí ẹyin ń lọ bí 20 èyí tó ti pamọ́ nínú àparò
torí pé kì í ṣe ẹ̀kan náà ni wọ́n jọ yí ẹyin náà. Bí ó bá sì pamọ́ inú pápá, inú àárẹ̀, tẹ́mọ̀ tí wọ́n ń pè ní àárẹ̀, inú gbòòrò, àárẹ̀ ọ̀tọ̀, ìgbòòrò ọ̀tọ̀. Àárẹ̀ níbi tá a ti dákorí, ìgbòòrò níbi tá a ti wẹ̀gẹ́, tá a tún wò pé bóyá a lè rí nǹkan wà níbẹ̀, àrùn ibi tí àparò máa yé sínú. Mo ní bàbá ẹ̀ ṣeun, ẹ kú àgbà. Ọwọ́ àṣẹ ni ò bá wá wulẹ̀ wá sí àárín ìgboro mọ́, òun náà bá ń yé. Ó sì níyẹ́ tó fi yé léfò. Ńgbà tó dìgbà ẹ̀rùn, ṣe mọ̀ pé àsìkò ẹ̀rùn ńlọdẹ sábà máa rẹran pàápàá jù lọ nínú pápá. Wọ́n bá sọ náà sígbó. Igbó wa ń jó bọ̀, igbó ń jó bọ̀. Eléyìí tí ó jẹ́ pé ẹyin nìkan ló yé. Bó ṣe rí pé náà ń jó bọ̀, wọ́n sọ náà sóko láti ìsàlẹ̀ odò. Yóò máa jó bọ̀ lókè. Wọ́n ó tún padà sọ náà sí igbó látòkè. Òun máa jó bọ̀ nsàlẹ̀, yóò wá pàdé láàrin. Bá àparò ti rí ọgbà kámú pé tọ̀ bá kú ìṣe òtán. Òun tún lè yí ẹyin míì tó bá di ẹ̀rùn míì tí ń bọ̀. Torí pé lọ́dọọdún ni àparò yé. Adìẹ nìyí, òun lè yé lẹ́ẹ̀mẹ́ta lọ́dún, kó pamọ́ lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan ṣoṣo ni ìpamọ́ tàparò lọ́dún. Iná ọmọ rárá ní bá ń jó bọ̀ rárá padà pọ̀pọ̀pọ̀pọ̀ ní ń jó bọ̀. Nígbà táparò rí pé kíní ìmọ̀ fẹ́ kò fẹ́ ṣe é faradà mọ́, làparò bá fò. Àwọn ọmọ náà bá lọ lọ́tọ̀ọ̀tọ̀. Èyí tó lè jóná mọ́nú pápá ó jóná mọ́nú pápá. Èyí tó lè mórí bọ́ ó mórí bọ́. Ó farapamọ́ sábẹ́ ìgbìnrìn. Èmi nínú àwọn ọmọ àparò, iná jó sí àwọn àgbẹ̀ tí wọ́n rí ń sata. Ó wá lọ wá gba kámú pé tọ́ òun lòún fọwọ́ ara àwọn fa ibi ẹkú ti kìlọ̀ fóun tẹ́lẹ̀, òun lòún fẹ́ lọ mọ́ gbénu gbó. Wọ́n bàbá ní ibi tó wẹ̀ ti jáde nù wípé akínábọ̀gbẹ́ tàbí aṣánábọ̀gbẹ́ ní sọmọ àparò ó dẹyọ. Inú mi wá dùn, mo dọ̀bálẹ̀ fún bàbá. Mo ní ṣé tí wọn ò bá kínábọ̀gbẹ́ ọmọ àparò lè dẹyọ ni? Ó ló ti ṣe fẹ́ dẹyọ, kò lè dẹyọ mọ́ náà. Wíwé ìyá ọmọ wa kéékèèké, ẹ ti mọ̀ yàtọ̀ nù àparò àti adìẹ àti kẹ́ńkẹ́ roro. Kẹ́ńkẹ́ roro òun náà dàbí àparò, àmọ́ ẹsẹ̀ rẹ̀ máa pọ́n lómúlómú báyìí, kì í wá ní ńlá tó àparò. Bí Yorùbá ṣe mọ̀wé nù. Ọgbọ́n ò ní tán lẹ̀ Yorùbá. Mo dúpẹ́ pé Yorùbá ni mí. Èyí tá a rí lónìí náà nù o, tá a fojú rí lónìí, kélédùà ọmọgbọ́n ìdọ̀tí sójú náà. Bó ti rí nù ẹ̀yin èèyàn mi. Ká tún fi ọgbọ́n ká tún fi kọ́ra wa lénìí. Yóò jẹ́ ọgbọ́n fún àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀. Yóò sì jẹ́ afọgbọ́n kún tinú ẹni fún àwọn tí wọ́n ti jẹ́ àgbàlagbà, tí wọ́n tún fi lè mọ̀ pé ẹni gbọ́ yìí kò gbọ́ yìí lédè Yorùbá. A tún máa fi kọ́ra wa lọ́gbọ́n ni, bó ti jẹ́ nu. Béwúrẹ́ bá jẹ tó bá yó tán, amóhùnnílẹ̀ kó tó máa lọ. Àgùntàn mẹ̀mẹ̀ tó bá ṣalẹ̀ jẹ́wé ọdún tán, òun náà amóhùnnílẹ̀ kó tó máa lọ. Bọ́mọ elépo bá lọ sọ́jà tó bá ń ṣẹ́rí padà sílé, òun náà amóhùnnílẹ̀ kó tó máa lọ. Alọ́mọ elépo ń lọ lónìí kẹ́ ẹ má bàa dárò. Ìyẹ̀rú ọ̀kí mo fẹ́ máa lọ sí ibùgbé mi nítorí àwọn ènìyàn mi. Lórúkọ àwọn aláṣẹ iléeṣẹ́ wa Ajíbọ́lá Global Ventures Limited mo fi ń kí gbogbo yín o. Ǹjẹ́ ọpẹ́ ní f'Ẹlẹ́dùmarè ọba ìyanu táṣetó tèmi tó yọrí pérégedé o. Gbogbo olólùfẹ́ ètò wa ṣòwò di tán o. Ó dìgbà kan náà ká tún fi rè pàdé o. Ọba Ẹlẹ́dùmarè kò ní jẹ́ ká ṣúra wa o. Ètò yìí àwa la ó máa ṣe, ẹ̀yin lẹ ó máa gbé tó wa. Àtàwa tá ń ṣètò, àtẹ̀yin tẹ́ ń gbé tó tiwa o. Ìpàdé wa kò ní ràn mú o, àbọ̀ ló mọ̀ dá o. Ó tún dọjọ́ mẹ́jọ o. Kó tó wá dọjọ́ mẹ́jọ ọ̀hún, mo pèwé kan níjẹjọ. Mo sọ níjọ́ náà pé a kì í torí pé ẹ̀fọ́ fẹ́ tán láwo ká wá sọ̀wọ́ ẹni di ṣẹ́ẹ́rẹ́. Ẹ rí i pé tá a bá fẹ́ jẹ̀fọ́, àtàǹpàkò la máa fi mú ẹ̀fọ́ mọ́ òkèlè. Bóyá ẹni tí wọ́n ń jẹ òkèlè yìí tí ń jẹ àkà yìí, ó wá jẹ́ ẹni tí máa gbọ́n bẹ́ẹ̀. Ó wá rí i pé ẹ̀fọ́ mà ti fẹ́ tán, ọkà ni ò tí ì yíra padà tí ò tí ì dé lájì, mo sì fẹ́ parí ọkà yìí o. Yóò wá mú ìwọ̀nba ẹ̀fọ́ tó bá kù, yóò wá fàtàpàkò mú mọ́kèlè, yóò máa gbọ̀n báyìí, kọ́ bá sì tán, yóò máa gbọ̀n. Yorùbá ní a kì í torí pé ẹ̀fọ́ fẹ́ tán láwo ká wá sọ̀wọ́ ẹni di ṣẹ́ẹ́rẹ́. Ibi tí Yorùbá ti jáde nù.
ẹni tó gbà gan ó ti mọ̀ lọ́kàn rẹ̀ pé òun lòún gbà. Ẹ̀bùn yẹn ọkàn yìí lára láti iléeṣẹ́ wa. Lónìí kì í ṣòwe ló bá dé lónìí o, àṣàyàn ọ̀rọ̀ ni. Àṣàyàn ọ̀rọ̀, kí mo pè àṣàyàn ọ̀rọ̀. Kí ni Yorùbá ń pè ní àróǹbọ̀hùn? Àróǹbọ̀hùn, kí ni Yorùbá ń pè? Kí ni Yorùbá ń pè ní òfegè? Nígbà tá a bá tú, ẹ̀yin ló mọ̀ pé èdè Yorùbá tó gbópọn ni. Kí ni Yorùbá ń pè ní àróǹbọ̀hùn? Kí ni Yorùbá ń pè ní òfegè? Tẹ́ ẹ bá sọ̀túnmọ̀ rẹ̀, a sì mọ̀ pé ẹ̀ ń tẹ̀lé wa. Ńgbọ́ bá dijọ́ mẹ́jọ, a sọ ìtumọ̀ òfegè àti àróǹbọ̀hùn, a sọ sátẹ́gùn tẹ́yìn náà tó ń bomi ọgbọ́n mu ń bẹ̀. Èdè Yorùbá méjèèjì o, àróǹbọ̀hùn èdè Yorùbá ni, òfegè ọ̀rọ̀ Yorùbá ni. Ńgbà tá a bá tú yóò wáyé pé àṣẹ tí wọ́n ń wí rèé. Ńgbà àwọn sọ lójú àwa náà kò yé wa. Ńgbà tá a wá súnmọ́ bàbá òye làgbà wò, bàbá wa fọ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́, ṣùgbọ́n ẹ má ti jẹ ń tọ̀, ẹ má jẹ ń bẹ̀. Ńgbà tẹ́ ẹ bá sọ̀túnmọ̀ rẹ̀, tẹ́ ẹ bá mọ̀ á dárúkọ ẹni tó bá gbà, ẹni tó bá tí ẹ bá wá rẹ́ ní gbà á wà sọ̀túnmọ̀ rẹ̀. Tá a bá ti wá sọ̀túnmọ̀ rẹ̀, ẹni tó bá jẹ̀bùn á lè kéde lórí ètò ńjọ́ mẹ́jọ. Kò jẹ́ bó ti jẹ́ o, àwa la máa wá, ẹ̀yin náà là á sì máa bá. Ó dọjọ́ mẹ́jọ, ẹ ṣé.